gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Friday January 9 ọdún 2026 tá wà nú èyí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20 lè ní láti jìnnà sí gbogbo nǹkan tó ń jọ mọ́ argument pátápátá, pàápàá láàyè iṣẹ́ tó bó ṣe ṣe kí ìṣù fẹ́ wáyé láàrin yín àti ènìyàn kan tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ́jọ́ tòní. Ẹni náà sì lè dàbí ọ̀gá sí yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa láti yanjú gbogbo nǹkan tó dàbí iṣu èyíkéyìí lọ́jọ́ tòní o. Kẹ́ rí dájú pé ẹ lọ́pọlọ pípé yín láti jẹ́ kí gbogbo nǹkan rọlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ túbọ̀ kíyèsára dáadáa, kẹ́ má ní pé bóyá ẹ fẹ́ gbéṣẹ́ yín pati fún èèyàn kan láti máa bá yín mójútó kó má bàa bí pírọ́blẹ́mù. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ jìnnà sí pé à ń daṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn lénìí pátápátá. Ẹ má daṣẹ́ pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lénìí kò dára. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ gbà láfíà láàyè, ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ rárá. Light pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 stress púpọ̀ jù lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣàkóbá fún ìlera ara yín díẹ̀. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ lọ ọpọlọ pípé yín lọ́jọ́ tòní lórí ohunkóhun, ẹ balance ara yín, ẹ ṣiṣẹ́ díẹ̀ kẹsìmí díẹ̀, ẹ má lo ra yín ju bó ṣe lọ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wà logical ju pé ẹ wá ń wà practical lọ́jọ́ tòní o. Tẹ́ bá lè fọgbọ́n sí lọ́jọ́ tòní, ọjọ́ tòní máa dára. Ẹ gbájúmọ́ ṣẹ́kẹ̀ lè rọrẹ gbámú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí kí ó lè padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọpọlọ yín máa jí pépé, ẹ sì máa wà creative púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ máa wà active tó sì jẹ́ pé gbogbo nǹkan kíkan tẹ́ bá ṣe pátápátá lájá sí gẹ́gẹ́, nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ fún yín. Ọ̀pọ̀ yín ó ṣeéṣe kẹ́ máa hùwà bí ọmọdé bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n o kò sí bẹ́ẹ̀ ṣe hùwà sí lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín, wọ́n á nífẹ̀ẹ́ ó ra yín lọ́jọ́ tòní. Ẹni ìrẹ̀lẹ̀ lè ní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì wà ní ìdùnnú púpọ̀ dára. Light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ẹ kíyèsára láyìíká lẹ́yìn lọ́jọ́ tòní o. Àìgbọ́ra ẹni yé lè fẹ́ wáyé tàbí kí fàǹfà wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kan. Ẹ lè má wà comfortable pẹ̀lú bó olólùfẹ́ yín bá ṣe hùwà lọ́jọ́ tòní. Téyì sì lè fẹ́ bí kínú bí yín bá kan, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè, kí ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ issue àbí fàǹfà yìí tó lè da omi àláfíà lérú. Ọjọ́ tòní kẹ́ mú sùúrù lò, kẹ́ sọ́ọ̀tì gbogbo àmì kébìlì ló dára. Ẹ rí dájú pé ẹ̀kan ju bó ṣe lọ lórí ohunkóhun, ẹ sì rí dájú pé ẹ kanra púpọ̀ jù mẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ọ̀wọ̀ sísọ yín ó máa dá ṣáká púpọ̀. Idea máa wáyé fún yín lọ́jọ́ tòní tó lè ràn ìgbésí ayé yín lọ́wọ́, tó lè jẹ́ ká yín tún yàtọ̀, kó lè jẹ́ kí ìgbà yín tún dára sí. Kẹ́ wá wòye sí àwọn opportunity kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Àwọn opportunity kan lè wọlé fún yín lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé grab ẹ̀. Àwọn opportunity lè jẹ́ ìtàwọn ìgbésí ayé yín lọ́wọ́. Ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun lénìí pẹ̀lú. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Pẹ̀lú àdúrà àti títẹpámọ́ṣẹ́ owó máa wọlé fún yín lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé lọ́jọ́ tòní láti wòye sí àwọn nǹkan tẹ́ ń fẹ́, kẹ́sì bẹ̀ sí iṣẹ́ lórí bí àwọn nǹkan tẹ́ ń fẹ́ yẹn ṣe fẹ́ tó yín lọ́wọ́. Ẹ pa gbogbo plan yín mọ́ pàápàá lórí àwọn nǹkan tẹ́ ń fẹ́ yìí, kẹ́ má sọ̀wá sọ̀jù láwùjọ, kẹ́sì ní ìrètí pé gbogbo nǹkan máa dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ máa fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan láti tún ayé yín ṣe, láti jẹ́ ká ayé yín dára, ṣùgbọ́n ó ṣeé ṣe kí nǹkan pọ̀ níwájú yín tẹ́ fẹ́ mójútó lásìkò yìí, tó sì ṣeé ṣe kí àwọn kan tó jọ mọ́ responsibility mọ̀lẹ́bí, àwọn bùkátà mọ̀lẹ́bí, àwọn iṣẹ́ mọ̀lẹ́bí kó fẹ́ wà ńbẹ̀.
pressure wà lè pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ má over stress ara yín ju bó ṣe ẹ lọ. Kí ẹ rí dájú pé ẹ wá bẹ ìfẹ́ balance gbogbo ẹ̀fẹ́ ìfẹ́ ṣe nǹkan yín létòlétò, kó má sì pé bóyá wá padà rẹ̀ yín tẹ́ pátápátá àbí ẹ̀ act lórí pressure bí kẹ́ máa kanra lọ́jọ́ tòní. Kò dára kẹ́ rìnrìn òru lénìí rárá. Ẹ free mind yín kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní ó ṣeé ṣe kí mood yín rí bákan. Ẹ lè ní mood swing bákan lọ́jọ́ tòní. Ẹ lè jí kó dàbí ìgbà pé kẹ́kọ̀ọ́ dá wà tàbí kẹ́kọ̀ọ́ tí ẹ free. Ọ̀pọ̀ nǹkan máa wà nínú ọkàn yín tá máa jà ràn nínú ọkàn yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kẹ́ má tètè ní clarity nípa rẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń feel ó lè fẹ́ fa kẹ́ máa kanra bákan. Ẹ sì gbọ́dọ̀ rí dájú pé ẹ tiraka láti ṣàwọn kan tá mú kí inú yín dùn. Ẹ má wulẹ̀ kọ́ bí ara tí bẹ́ẹ̀ ṣe ń feel rárá. Ẹ má fàyè gbà kẹ́ emotion yín kí mọ́ lára yín lágbára jù yín lọ rárá. Ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá àwọn èèyàn ṣe kí ẹ sì rí dájú pé ẹ pe èèyàn kan tó jẹ́ olólùfẹ́ yín tàbí ọ̀rẹ́ yín kan tímọ́tímọ́ tó bá dàbí ìgbà pé mood swing yẹn lágbára. Aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Ó dára kẹ́ fi lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín àti ọ̀rẹ́ yín. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ máa release positive energy lára yín báyìí ni ìrínisí yín máa dára púpọ̀, tó sì jẹ́ pé àwọn tó wà láyìíká yín ni wọ́n máa dùn láti wà pẹ̀lú yín. Àwọn èèyàn máa ready láti kọ́ ẹ̀kọ́ lára yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó ṣeé ṣe káwọn míì wá bóyá fẹ́ gba tọwọ́ yín kó fẹ́ máa yọ̀ sí yín lọ́rùn bákan lọ́jọ́ tòní. Ẹ wà fún wọn lọ́jọ́ tòní. Tẹ́ bá nípa láti ṣe fẹ́nikẹ́ni ẹ ṣe fún wọn lọ́jọ́ tòní, kò sí wàhálà. Ẹ exchange love, ẹ exchange happiness, ẹ wà ní dùnnú pẹ̀lú wọn, ẹ wà láyọ̀ pẹ̀lú wọn. Láàyè iṣẹ́ wá rí dájú pé tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine, tó sì jẹ́ pé láàyè iṣẹ́ yín gan àwọn èèyàn máa gbárùkù sí yín dáadáa. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrò pé lérúkú Capricorn tàbí láàrin December 23 sí January 19 ẹ ké sára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín o. Ẹ ṣọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí lọ́jọ́ tòní kẹ́ má ba regret ẹ̀. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ ké sára pẹ̀lú àwọn ìgbésẹ̀ kan tẹ́ ẹ máa gbé lásìkò yìí. Dájú kẹ́ tó pinnu àbí gbé ìgbésẹ̀ yìíkéyìí ẹ rí dájú pé ronú jinlẹ̀ dáadáa nípa rẹ̀. Kẹ́ má gbé ìgbésẹ̀ tó ṣe é pé ẹ tún padà kábàámọ̀ lé lórí, ní pàtàkì jùlọ ní àyè iṣẹ́, ní àyíká ibi iṣẹ́ yín. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ènìyàn kan fẹ́ múnú bí yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ní láti rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ dáadáa, ẹ fi sùúrù sí, ẹ ná sùúrù sí dáadáa, kẹ́ fi jìnnà sí gbogbo nǹkan tó dàbí ìṣù pátápátá lọ́jọ́ tòní ní gbogbo ọ̀nà. Ẹ sì tún kíyèsára pẹ̀lú irinṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tó bá jẹ́ pé irinṣẹ́ tẹ̀ ń lò ó wà very sharp àbẹ́ ń ṣiṣẹ́ site, ẹ kíyèsára kí injury má bàa wáyé látara irinṣẹ́ yín tàbí níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léèyàn rárá léni o. Ẹ fètò sí nǹkan yín, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín mójútó ohunkóhun, kẹ́ sì rí dájú pé jìnnà sí ìbínú léni pátá. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 nǹkan máa lọ dáadáa fún yín o. Ìmọ̀ràn kan látọ̀dọ̀ ènìyàn kan tó jẹ́ ọlọ́gbọ́n, àbámọ̀ye kan, ìtọ́sọ́nà kan tó bá fún yín lénìí ó lè jẹ́ kí inú yín dùn káyọ̀ yín kún, ó lè jẹ́ kọjọ́ tòní dára, ó lè make day yín, ó sì lè jẹ́ ìtàn wíì lásán òun ló fẹ́ make day tọ̀dọ̀ ti yín. Ẹ bá wa share fídíò yìí kó jẹ́ òun ló fọ́pọ̀ ènìyàn. Opportunity wá lè wá láyè káàyè àti níbikíbi fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́. Ẹ ní ní kankan nínú ọkàn yín ju pé ẹ kò fẹ́ free. Ọ̀pọ̀ yín lè travel lọ́jọ́ tòní. Travel yẹn sì lè jẹ́ fún ìdí pàtàkì tó dára. Ọ̀pọ̀ yín sì rèé ó ṣeé ṣe kí ẹ welcome àlejò lọ́jọ́ tòní. Ìrètí yín máa ga púpọ̀ púpọ̀, bẹ́ẹ̀ sì lè máa tún ní ìgboyà púpọ̀. Ọjọ́ tòní wájú ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan tẹ́ bá kọ́ lẹ́kọ̀ọ́ lénìí tàbí níní ìmọ̀ á ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà bá àwọn èèyàn ṣe, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì wá ìmọ̀ lọ́jọ́ tòní. Owó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ìbáṣepọ̀ tó dánmọ́rán ó máa wà láàrin ẹ̀yin àti àwọn àná yín o. Ẹ̀yin àtàwọn àná yín ìbáṣepọ̀ yín máa dára lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára látàrí pé ó ṣeé ṣe kí olólùfẹ́ yín kí wọ́n fẹ́ nílò support yín kan lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé tí ẹ bá support wọn ìyá bí kí ìbáṣepọ̀ yín kó tún dùn kó láàrin ni, tásì bí kí ìbáṣepọ̀ yín dánmọ́rán dáadáa. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti ṣe dáadáa sáwọn èèyàn, ẹ sì jìnnà sí gbogbo àwọn èròǹgbà tí ó tọ́. Àwọn èròǹgbà tí ó tọ́nu ọkàn yín jìnnà sí pátápátá kó má ba ṣàkóbá fún ìbáṣepọ̀ yín. Ènìyàn wà positive, kẹ́rì dájú pé fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín, ẹ fi mójútó ohunkóhun lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.